tí bàbá Tinubu bá fi kú ṣèfàjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yà máa dìde kẹ́ máa múra sílẹ̀ ogun yẹn máa ṣẹlẹ̀ kẹta náà kò ní lálàáfíà ewé ojú omi ò kí ń lálàáfíà bàbá Tinubu ò lè lálàáfíà as long as àwọn ọmọ Yorùbá. bàbá Tinubu wọ́n ń gbé lọ sí London wákàtí 6 ló máa wà nínú plane tọ́lọ́jọ́ bá dé kí ló fẹ́ ṣe. wọ́n ti pa èèyàn 3 tó jọba ọba lẹ́kìtì bàbá fẹ́ Babalọ́lá kí lẹ ṣe. ẹni kí bàbá Tinubu kó ṣàlàyé ibi tó ti wá àmọ́ ibi tó ti wá ọmọ àlè ni. wọ́n ní bàbá yín tó ní mo sọ fún yín pé president T-Pain bàbá Fọláṣadé wọ́n lọ ṣubú àgbọ̀nà lọ slump. wọ́n ní bàbá ṣubú bàbá èmi ló kàn. wọ́n ò kọ́ títù wọ́n ti gbàgbé pé sickness àbí dẹ́ẹ̀tì kò sẹ́ni tí ò ní gbà lálejò. ṣe pàtí olórí burúkú ẹ̀ ń kó sí bàbá Rìgá ìtẹ́pẹ́tọ́ máa sìn mí inú yín ń tẹ́wọ̀ lẹ́nìí kò ní dátọ́ ìdọ́kítọ́ máa fi sin yín. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Dr. Wunmi Lawal wọ́n mà tún ti jáde lórí ohun tó ṣẹlẹ̀ sí Tinubu láìpẹ́ yìí ni wọ́n gbé jáde wípé Tinubu ṣubú lulẹ̀ wípé slum màmá ti wá jáde wípé èsì Tinubu yìí tó sọ pé ó ṣubú lulẹ̀ wípé tó bá jẹ́sẹ̀ wípé a nílé ìwòsàn tó dáa lórílẹ̀‐èdè Nàìjíríà ni wípé Tinubu kò bá ti di ẹni tó ń gbé lọ sí London láti lọ ṣètọ́jú ẹ̀. màmá mi tí orúkọ rẹ̀ ń jẹ́ Dr. Wunmi Lawal wọ́n ti wá ní pé odidi 6 hours òun náà nìrìn àjò tán máa rin wípé tí Tinubu bá ṣe bẹ́ẹ̀ tó bá kù wípé Sẹ̀tìmà òun náà ni ó máa jẹ́ olórí orílẹ̀-èdè wípé níbo ni ọmọ Nàìjíríà wá fojú sí wọ́n wá ní ohun tó yẹ kí Tinubu kó gbájúmọ́ ètò ilé ìwòsàn kán ṣe kinní ọ̀hún kódà wípé Tinubu ò rí kinní ọ̀hún rò wọ́n wá ní Tinubu láti yẹjọ́ yìí tá a ti ń pariwo insecurity wípé kí ni Tinubu ṣe sí wọ́n ti wá sọ wípé Tinubu gan sáà wà lè pé lọ́mọ Yorùbá bì nítorí wípé Tinubu gan ò lè sọ pàtó ibi tí wọ́n ti bóun nílùú Èkó níwọ̀n àbí Tinubu sọ pé ọmọ Èkó làwọn yánà wàá fò sáké wípé àwọn táwọn jẹ ọmọ Èkó àwọn lè sọ ilé bàbá àwọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn sì lè sọ ilé ìyá àwọn níbi tí màmá yìí ti ń sọ̀rọ̀ ni wọ́n ń sọ àmì ọjọ́ ìbí wọn wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o yẹ káwọn tún lé lọ́dún kan. tó bá sáà o wọ́n ti pe gbogbo ọmọ Yorùbá wípé ká gbáradì wípé ogun sì ń bọ̀ o wípé ìlú ogun tí àwọn Fúlàní ń lù wípé ìlú náà ò tí ì síwọ́ ọjọ́ o wípé níṣẹ́ ni wọ́n ń jó síjọ́ ọ̀hún wọ́n wá sọ fún ọmọ Yorùbá wípé inú ọ̀hún ò sì wá gbọ́dọ̀ bá wa lójijì wípé tí gbogbo wa ká gbára lẹ̀ gbogbo wa pátápátá ká múra dáadáa o wọ́n ní ẹni tí kálukú bá lówó ẹ̀ tí apá ẹ̀ bá ka láti jà nígbà tíjà náà bá dé wọ́n ní kí kálukú kó múra lẹ̀ o wọ́n ti wá sọ fún ọmọ Yorùbá lápapọ̀ wípé a ò gbọ́dọ̀ fọwọ́ sí júwèé lé baba wa ká sì má gbàgbé àwọn ìṣesí àti ìṣẹ̀dálẹ̀ wa nítorí wípé bí wàhálà bá dé ìṣẹ̀ṣe òun náà ló lè gbà wá ìyá ti wá sọ wípé kò sí nǹkan tẹ́nìkan ó fẹ́ nìkan ṣe bí kò sí pé gbogbo àwa tá a jọmọ Yorùbá ká gbáradì nítorí pé bí Fúlàní ṣe ń pa gígùn bí wọ́n ṣe ń pa gíga yìí àfi ká gbèjà ara wa jà ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí Dr. Wunmi Lawal sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ibi táwọn bá dé yìí àwọn ò bẹ̀rù ẹnìkankan mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn ò bẹ̀rù kú wípé Ọlọ́run nìkan òun náà làwọn bẹ̀rù tọ̀ bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá lórí wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá tẹ́rì bí níbi tí wọ́n máa wá Wunmi Lawal tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rì ọ̀rọ̀ pàápàá nípa bí Tinubu ṣe ṣubú lulẹ̀ tọ́lọ́hún jẹ́ kókó ẹ̀mí ẹ̀ wíjà bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ́yìn tí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá má gbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò abala hall bẹ̀ náà ní kẹ́ẹ̀tẹ̀ èyí tí ó máa rán yín létí bàbá ṣe ń ju kìnìún ọ̀hún bí àpò yèrè bàbá sì wá ń lọ àwa ò ní jẹ́ kí tí yóò di sí o ẹ jẹ́ gbọ́n tí màmá wa Dr. Wunmi Lawal sọ nípa bí Tinubu ṣe ṣubú tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sílùú òyìnbó ẹ jẹ́ máa bí tí ò ń bọ̀. ẹ bá mi pín o pé wọn náà ti gbé bàbá Tinubu bàbá T-Pain ta sọ tó lóun ọmọ ibi ta ti wá ta wíwíwí tó láwọn ò ní gbọ́ tó ṣọnù kọ́lí bíi máṣíìnì ibo wọn ní tó bá wù wá ká sọ ní tó bá wù àwọn làwọn máa ṣe. wọ́n lọ́rọ̀ sí wọn lọ sí London ẹ̀rín wá pa mí ẹ̀yin ará mi bàbá Tinubu wọ́n ń gbé lọ sí London wákàtí 6 ló máa wà nínú plane tọ́lọ́jọ́ bá dé kí ló fẹ́ ṣe. wọ́n ò kọ́ hospital wọ́n ti gbàgbé pé sickness àbí dẹ́ẹ̀tì kò sẹ́ni tí ò ní gbà lálejò àsìkò láàmú. wọ́n ò kọ́ hospital o kò sọ hospital lásán rọ̀kì tó lè tìtì bàbá Tinubu kò sí lẹ́kọ̀ọ́ tí ò ní gbà wọ́n ju 1 hour lọ London lọ́dún bàbá Tinubu lọ àwọn ẹrú London wọ́n ti máa lọ kó bílíọ̀nsì fáwọn ọmọ ya ṣàlì
wọ́n ti jẹ wá kegun, wọ́n máa tún fọ́ egun, wọ́n máa jẹ márò, wọ́n máa líkì márò wa. Ṣé ẹ bí wọ́n ṣe ń náwó wa? Owó tí bàbá Tinubu nìkan jí $22 billion. A kọ́ hospital mẹ́wàá. A kọ́ hospital mẹ́wàá. Tí ò bá kọ́ mẹ́wàá, kó kọ́ mẹ́fà. Ó kọ́ sí east, west, north east, north west, middle belt. Tó bá kọ́ hospital gidi kan, ikú á dínkù o, àrùn á dínkù o. Ó ti di Tinubu, kò ń ṣe President Tinubu. President T-Pain, T-Carlos, T-Chaos, T-Trouble, T-Calamity. Yes, Mr. Nelson, thank you so much. May you also reach that platinum age. We are going to do 70, 80, 90. And if Jesus does not come on time, you will see your 100 too. Thank you so much. I'm getting accelerated, getting excited that after 70, let anything happen that want to happen. That war, we are afraid of to face the Fulani, to checkmate the Fulani and stop calling them bandits. You are making me angry by calling them bandits. They are not bandits. They are terrorists. They are insurgents. They are murderers. Stop calling them bandits. Bandits steal and they run away. The Fulanis are not running away. They are getting empowered, emboldened, and they are ready to go anywhere. I expect them now to go to Aso Rock. Let them go to Aso Rock, because they are going to every nook and cranny of Nigeria. Let them go to Aso Rock. Let them go and visit them. They are useless. I don't know what they even call them, clerics. Let them go and face the Alfasi and the Lemamusi, the Yoruba, the Diniatus. You Yoruba, Mushalamis, you have not seen anything. No. The Fulanis are coming for you because they do not respect your faith. They do not believe you are a true Muslim. They believe they are the one who owns Islam, and they're the only one who know how to practice it. So they are coming for you. Keep on siding with them. You are siding with your death warrant. You Muslim Yorubas, that you are not raising up your voice against the genocide, because they said they were killing Christians. You don't want to admit it. You will also go. Happy birthday to me. Shall we pay birthday design? Yeah. I think I feel dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ṣé pé a ṣe party? A ṣe party but a dúpẹ́. Àwọn èèyàn gbàdúrà fún mi pé máa pẹ́ lẹ́nu, máa gùn, máa fẹ́rẹ̀ kí jóbi. Bó ṣe máa rí mi. Ẹ̀yin ará mi. Wọ́n ní bàbá yín tó mú sọ fún mi pé President T-Pain, Bàbá Fọláṣadé, Bàbá Ṣèyí, Odúmẹ́gu Ojúkú allegedly, Bàbá Zainab, Bàbá Abibat, Bàbá Ọláyínká, wọ́n lọ ṣubú, àgbọ̀nà lọ slump. Wọ́n ní bàbá ṣubú, bàbá èmi ló kàn. Ẹ̀yin ará mi, ẹ máa lọ gbàdúrà fún bàbá yín o. Bẹ́ẹ̀ ni Mr. Waris is a symbol not only of slave, it's a symbol of snake. Snake yẹn ni bàbá Tinubu fi ń ṣá wọn jẹ o. Àwọn tó bá fẹ́ ọ̀pọ̀ sí wọn. Ohun tó dàbí ètì yẹn is also rope o. Tí bàbá Tinubu fi ń dè wọ́n lọ́rùn. Ètì yẹn fún ara ẹ̀. Eternity ló mí ni o. Bàbá Tinubu fẹ́ jalè ayé. Kò fẹ́ lọ, irọ́ ló pa. Tí bàbá Tinubu bá lóhùn ò nílò ẹni kan lọ gbé bàbá wọn wá. Tí wọ́n bá gbé bàbá wọn wá, kán gbé grandfather wọn wá. Yes, Mr. Waris is deeper than you and I think. The same snake was found on the wrist of Queen Elizabeth. Wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn náà ni. Wọ́n láwọn 14 heads of state náà ni. We don't know who they are, but I think pé bàbá Tinubu is one of them. Queen Elizabeth is one of them. Àwọn méjìlá tó kù láwọn. Ìyẹn ló fi balẹ̀ ayé jẹ́ o. Wọ́n mọ bí tó ti meet, but gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Ọlọ́run ló máa kápá wọn. Bàbá Tinubu ẹ̀ jẹ́ bàbá ńlá yàsẹ́. Tẹ́ ẹ bá jẹ́ tán àwọn ọmọ yẹn á jẹ́ ìdókù. Ọlọ́run àrò pounded yam. Pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tó dáa. Àgbéká síwájú àwọn ọmọ yín. Wọ́n á jẹ́. Ìran kìíní yín, ìran kejì yín, ìkẹta yín. Ìkẹrin yín gan á jẹ́ ń bẹ̀. Tí o Jésù ò bá tètè gbé, ìkarùn náà àjókòó. Ayọ̀ ṣíbìtì. Aṣanwọ́. Ajẹ́. Ẹ ń pa wá fáwọn Fúlàní
torí pé ń fẹ́ lo 8 years ẹ̀ ń pa wá nítorí owó nítorí ipò kò lè bẹ́ńṣọ́ fún yín o bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀ o kò ní bẹ́ńṣọ́ fún yín o wọ́n lọ́wọ́ wọ́n ti lọ London ẹ̀yin ará mi ẹnu dáadáa yín tẹ fi ń gbàdúrà ẹ yá gbàdúrà fún bàbá yín dáadáa ẹ gbàdúrà fún o torí tó bá ti wẹ́lò tó kúrò lórí àpèrè Shettima mọ̀ngànnà Kazeem Shettima ahọ́n wà lè mọ̀ kékeré ní ti àwọn agbésùnmọ̀mí sì yín o Shettima gan ló máa gbógun ti ọmọ Yorùbá gbogbo àṣírí wa ló wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ Yorùbá olórí kórí àwọn ọmọ àlè àárín wa wọ́n ti já wọn sí tẹ́ bá pọ̀fọ̀ wọ́n á pọ̀fọ̀ fún yín mo ti rí ibi tó ti pọ̀fọ̀ wọ́n dẹ̀ pọ̀fọ̀ yín débì kan àwọn lọ́rọ̀ ẹ̀yìn Yorùbá yẹn ńgbà tán rẹ́yìn Yorùbá tán wọ́n fi ìbásùn wọ́n fún ìyàwó ẹ̀ wọ́n wá lọ́rùn wọn lọ sí London láàárín mẹ́fà yẹn ṣe mọ́tẹ́lẹ́dùmarè lè ṣe ṣé àmọ́ àdàtọ̀ Ọlọ́run lè dà ìgbà tó wọn kọ hospital kéré tó wọn ní lọ sí London ara àwọn nǹkan tá a sọ nìyẹn o basic responsibilities sí wọn hospital wà ń bẹ o bẹ́ẹ̀ ni sísá títí lọ́lá good riddance to bad rubbish tọ́lọ́jọ́ bá dé gbogbo wa la jẹkú ní gbèsè bọ́tà àmọ́ bàtà máa lọ tí bàbá Tinubu bá fi kú ṣèfàjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yà máa dìde kẹ́ máa múra sílẹ̀ ogun yẹn máa ṣẹlẹ̀ jàdá ní àkọsẹ̀ àfẹ́jà òun ni ò kí ń jẹ́ kọ́ ọmọ ó gboyele bàbá ẹ̀ àfẹ́jà o ṣùgbọ́n Fúlàní wọlé pa wá lójoojúmọ́ agbẹnurọ̀ àwa ń ké bí ọmọ tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ ẹ̀yin olówó Nàìjíríà àtẹjọ́ ọmọ Yorùbá ẹ̀yin ọlọ́lá Nàìjíríà àtẹjọ́ ọmọ Yorùbá níbo lẹ wà ṣẹ́ẹ̀sùn ẹ̀ ń datọ́ ni ṣọ́ọ̀ṣì fi kòlóòsì wọ́n ti fi dàgbárí yín rónẹ́ ṣé àkísà Fúlàní wọ́n ti fi gbá orí yín ní àbọ̀ forí yín gbálẹ̀ àbẹ́yìn fún ara yín wèrè tutọ́ sí yín lẹ́nu ni tó ń pa yín mẹ́sàn-án mẹ́wàá tó ń fi wọ̀n yín lójoojúmọ́ pé aláwọn máa pa yín àwọn máa gbalẹ̀ yín bàbá ńlá bàbá yín ẹ wá ń ṣe pàtí olórí burúkú ẹ ń kó sí bàbá rìgà yìí tẹ́ pé tó bá máa sìn mí inú yín ń tẹ́ wọ̀ lẹ́nìí kò ní dá tó ìtàn tó máa fi sin yín tó máa jù yín sí kòtò ẹ dákẹ́ Fúlàní ń pa àwọn ọmọ yín ẹ ń wò wọ́n ẹni kò kàn yín mẹ́tàlá máa kàn yín wọ́n máa dọ́dọ̀ yín ṣe rò gbọ́dọ̀ mẹ̀kúnnù nìkan fẹ́ lọ àbọ̀ abá lórúkọ yín nígbà tó bá pọ̀ ọmọ mẹ̀kúnnù tó hàn rí nǹkan kan gbà wọ́n gbogbo bílíọ̀nsì tẹ́ jí Jimoh Ibrahim wàá kó mílíọ̀nsì ẹ̀ sílẹ̀ àwọn Fọlájù wàá kó tiẹ̀ náà sílẹ̀ bàbá lẹ́kìtì bàbá fẹ́ babalọ́lá gbogbo mílíọ̀nsì tẹ́ ní gbogbo ẹsẹ̀ ẹ̀ nìyí ní Fúlàní máa fi ló máa fàdá ṣáwálẹ̀ ẹni kò kàn yín wọ́n ń pojú lówó ọmọ wọ́n ti pa èèyàn 3 tó jọba ọba lẹ́kìtì bàbá fẹ́ babalọ́lá kí lẹ ṣe bàbá tẹ̀ lọ pé 100 tẹ̀sí fẹ́ jẹ́ ayé àwọn ọmọ yín mọ́ ti yín. Yes, Mr. Koforola, thank you very much. May you experience the same soon. Thank you. I really appreciate it. I'm so happy that I've already crossed that Rubicon. Anything can happen between us and this Fulani madness. And the bastards among us, they will be the first people to pummel. We will pummel you, and then we will deal with the Fulanis. I call them the inside rats. That's our own people that have sold their soul for their stomach infrastructure, their pocket infrastructure. They have allowed their cerebrum to be evacuated, and all they have in their cerebrum now is the mulch, the dust, the clay. That's all they have there. They can't think it, they can't reason, and they cannot stand and be counted. They are cowards. Oh, Johnny, oh, and nowhere, lọ́rọ̀ lẹ́nu, and lọ́rọ̀ ẹ̀ lẹ́nu, ẹ̀ lẹ́nu ẹ̀ nígboyà. Fúlàní ó ti ṣokùn, ó ti fi gbá yín lórí, ó ti forí yín gbálẹ̀. Gbogbo ẹ̀yin lọ́wọ́ Yorùbá, tẹ́ pa tún ní jẹta ní kó máa pa àwọn ọmọ ojú lọ́wọ́ yín, ó máa kàn yín. Wọ́n ní màkàn lóye ń kàn, ó máa kàn yín. Tẹ́ bá ní Fúlàní ò ní dọ́dọ̀ yín, á dọ́dọ̀ ọmọ yín. Tí ò bá dọ́dọ̀ ọmọ yín, á dọ́dọ̀ ìyàwó yín. Tó rọ́ ti rẹ́dì láti pa ìyàwó.
Mr. T-Pain fúnra wọn ní Kristẹni ni. Ṣùgbọ́n wọ́n gbé Kasimu Shettima sẹ́yìn wọn láwọn ń ṣe Muslim ticket. Ẹ gbà pé Shettima tó bá rọ́nà adéyín ní sọ́ọ̀dì bàbá Tinubu. Tí Shettima bá ráyè òun gangan ló máa ní kó pa yín. Á pa yín á bọ́ síbẹ̀. Sáwọn sàn gbé tọ́ Kàdóso ló fẹ́ gbà nílẹ̀. Ṣé Báyọ̀ Ọ̀nànúgà ó ní gọ́ọ̀tì láti dúró níwájú Fúlàní? Ṣàpábíò olè àbí wèrè Wike ló fẹ́ gbà yín sílẹ̀ torí Wike ń dúmọ̀rúmọ̀rú. Ó ń dúmọ̀rúmọ̀ mọ́ ṣeun àti pé ó ní agbára kọjá ACT mínísítà tó gbélé lọ́wọ́. That is how Baba Tinubu knows how to say thank you. Kó máa gbé Aare, kó máa gbé Fẹ́lẹ́bí, kó máa gbé Bí, kó máa gbé Fáláre, kó máa fọ owó tó jí, owó wa tó jí. Ẹ bèrè company mélòó ni Baba Tinubu dálẹ̀? Èyí tó dálẹ̀ ó fi ń gbowó wa ni o. Kò ní làákàyè bẹ́ẹ̀ ní Zawaris ẹ káàbọ̀. Ọgbọ́n bó ṣe máa jí mọ́ money ló ń wá tó dẹ̀ máa lọ sí second term but á débẹ̀ kò ní farare débẹ̀. Á ti jọwọ́ ṣòkòtò kan náà o and there's a new sheriff in town. Tẹ́ bá ń gbọ́ Yorùbá Global 1000 Yorùbá Global 1000 àwa ní the new sheriff in town. Á ti bá yín wọ ṣòkòtò kan náà. Láwọn àgbáyé wọn wà complicity o but by the time tá bá pariwo sí àwọn náà wọn ò ní choice wọn á dìde ni o. A mọ̀ pé London Baba Shali ìyá ẹ̀ ti wà involved for more than 60 years kó tó kú ní 96 or 90 whatever. Ọwọ́ wọn ò kúrò lára wa o wọ́n fẹ́ jẹ wá run ni. Ìyá Shali gan reptilian snake ni ṣùgbọ́n Ọlọ́run ti bá mú kó bẹ̀. Ọlọ́run tó mú ìyá Shali kó bẹ̀. Elizabeth II yín Ọlọ́run tó mú lọ ó wà lórí ìtẹ́ o. Ó ń package ẹ̀yin tó kù bó ṣe máa mú yín lọ kò mi ò mọ̀ mi ò lè kíá torí olórí burúkú multiply by olùsí ní gbogbo yín. Ọ̀gẹ̀dẹ̀ yìí ti bàjẹ́ ó ń rà ó ti rùn ẹ ló ń pọ́n a ní kẹ́ fún wa lómi ẹ̀ fún wa lómi àwọn ọmọ ní typhoid ẹ ní kẹ́ kọ́ hospital ẹ̀kọ́ ẹ̀yin ń gbé plane yẹn lọ plane yìí máa jábọ́ ajóná kò sí ní ká fẹ́ ṣe sí tá a bá ti wíìkì wé jábọ́lẹ̀ ó jóná ta ló pọ̀ lọ́rùn lẹ́jọ́ nínú yín. Ìmí omi ẹ̀ máa gbọ́dọ̀ máa já sínú omi ó máa di wẹ́lo Alabama mi wọ̀ta níbẹ̀ kò sí ìtókàn wà àti gbé yín ẹjọ́ yín àti gbé dé ISF. Ọlọ́run ń ṣèdájọ́ lórí gbogbo yín. Tẹ́ ẹ bá rò pé ẹ mọ̀ ọ́ ṣe ẹ̀yin àtọ́lọ́run nìyẹn àti gbé yín wá síwájú pẹpẹ Olúwa kó bá wa dájọ́ fún yín torí Ọlọ́run là ń pè ní adájọ́ afẹ́yín pẹ́ran àrí ìró àlà Ọlọ́run alágbádá àná bàbá wa bàbá ẹkùn ọkọ̀ fèrò ẹrù jẹjẹ létí òkun pupa gbogbo yín tẹ́lẹ̀ lágbára tẹ́ ń dùn mọ́ múramúra ìmí àsomú yín kò ní jí mọ́ kò ń ṣèpè it's a form of death kò ní lálàáfíà ewé ojú omi ò kí ń lálàáfíà bàbá Tinubu ò lè lálàáfíà as long as àwọn ọmọ Yorùbá the weakest link láàrin wa tí ò bá lálàáfíà bàbá Tinubu ẹ̀ ní lálàáfíà wọ́n lọ gbé yín lọ sí London ẹ yá má gbàdúrà ẹ̀kọ́ lọ́jọ́ máa ń tìde o tọ́lọ́jọ́ bá dé àwọn ọmọ yín kan á jẹ́nu ìyá yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tẹ́bálẹ̀ ní fún wa lálàáfíà ẹ̀yin kò ní nísinmi. bó ṣe máa rí nìyẹn wẹ̀yìn èèyàn mi ẹ bá mi sọ fún wọn pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń gbé sẹ́yìn bàbá Tinubu ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ké Yásìn kẹ́ bẹ̀rẹ̀ sí ní ké kùrìsíyù yín kẹ́ fi tàbátì àdá lé kẹ́ fa ìlàfi kùrẹ́ṣì jáde tọ́lọ́run bá ní bàbá Tinubu ń lọ sí ó ń lọ sí ni kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí enough of the rubbish and go get out the nonsense out of our faces. ẹ̀yin ọmọ ìyá mi ẹ máa múra o mo sọ láàárọ̀ mo nínú Bíbélì ni mo ti kà wọ́n lẹ́yìn tẹ́ ẹ̀ ládàá ṣé sọ dàda lọ́pẹ́ Jésù ní kẹta aṣọ yín kẹ lọ́ra kan o èmi kan ni mo sọ bẹ́ẹ̀ ó wà lórí ìwé Lúùkù orí 22 yẹn là ń pè ní chapter 22 ẹsẹ̀ 16 ìyẹn ló jẹ́ verse 36 Jésù ló sọ bẹ́ẹ̀ o ó lẹ́yìn tẹ́ ẹ̀ ní àdá èmi tí wọ́n fi tèmi kún ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́bẹ̀ kẹpọn lójú kẹpọn níwájú kẹpọn lẹ́yìn ẹ lọ gẹ́tì ẹ o
ẹ̀yin tẹ́ ẹ̀ ní májẹ̀tì ẹ lọ rà á, ẹ̀yin tẹ́ ẹ̀ látagúngún ẹ lọ gun sílé, ẹ lọ gun atagúngún bíi korobá tó lórí burúkú Fúlàní kan tó bá kanlẹ̀kùn yẹn má ké, ẹ mú kọ́ọ̀pù kẹ́ fi bù ú kó tó lóun ṣìtù yẹn ẹ dàtà sí lójú. Bẹ́ẹ̀ ni mo sọ, tọ́mọ bá ti gbọ́ngbọ́n kúkú ìyá ẹ̀ láti gbọ́ngbọ́n sísìn àti dé stage yẹn o. Tá a bá wá ganu kalẹ̀ tá a fẹ́ máa ké wọ́n ti gba 20 lẹ́nìí, Fúlàní á pa 2000, kò lè sin tẹ́nì kankan yín fẹ́ ṣe. Àwọn bàbá olówó bàbá ọlọ́lá tó ń pera wọn lólórí, tó ń pera wọn ní leader, ṣé leader nìyẹn? Leader tó ń pa subject wọn, àwọn tẹpẹ ní leader nìyẹn. Lílọ tó ń gbé bàbá Tinubu lọ, mi ìgbàdúrà kan kú, òpó tó bá kú àkútìkù wọn lọ́nà ọ̀run, mi ì ní kán kú, bọ̀ tó bá kú ńkọ́? Bàbá wa Awólọ́wọ̀ tá a fẹ́ kó kú, wọn ò kú ni, wọ́n kú, ó dùn wá dé gungun. After 38 years a ṣe miss bàbá Awólọ́wọ̀ torí pé ó máa yàtọ̀ sí olórí burúkú gbogbo yín, olórí burúkú ni gbogbo yín. Ó lè ní yín career criminal ló pọ̀ jù nínú yẹn. Ẹ dẹ̀ máa dé international court, criminal court, international criminal court. Ibẹ̀ àwọn Awófọlájù, àwọn Jimoh Ibrahim, àwọn Kàdóso wa, àwọn Fẹ́mi Gbàjàbíàmọ́ràn, Gbàjàbíàmọ́lè, Gbàjàbíàmọ́ṣì, Sanwó-Olú, Sanwó-Ogbó, Sanwó-Okú, ìwọ ò kọ́ hospital sílẹ̀ kò, ó dẹ̀ níyàwó tó jẹ́ dókítà, ṣẹ́ni ti ya wèrè. Bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ fún wa, ẹ̀ lè kọ́ fún ìyàwó ẹ̀ kó máa administrate, kó jẹ́ the managing director of the hospital, kẹ́ máa gbowó díẹ̀. Ṣùgbọ́n tẹ bá sick, ẹ máa dúró sí London sí America. Mugabe ṣe ó kú síbẹ̀ náà. Ẹni míì máa ti pàdé láti máa jọ ríra wa. Kò sí kankan tí mo rí nínú yín rí o, including bàbá T-Pain nínú fọ́tò láti rí wọn. Pẹ̀lú ojú àgámá lizard tó ràn mọ́ wa. Wọ́n ranjú mọ́ wa. But bàbá Tinubu, ẹ máa gba gbàsgbòs lọ́dọ̀ Ọlọ́run. Àwa kọ́ la máa nà yín o, nǹkan tó ń nà yín ó ń bẹ lábẹ́ aṣọ yín. Nǹkan tó ń nà yín ó wà lókun àyà yín, òun ni Holy Spirit ò ní jẹ́ kẹ́ ẹ lálàáfíà. A máa sọ fún yín pé ẹ ti ṣiṣẹ́, ìwọ arákùnrin yìí ó ti ṣiṣẹ́, ó ti tọwọ́ bójú ẹni ojú Ọlọ́run. Bàbá Tinubu, ẹ máa rí wọn o, kékeré lẹ sì rí sìn yìí o, ẹ bẹ̀rẹ̀ sí ní ọkẹ́ tàbá tí àdá yín o, ṣùgbọ́n tó Ọlọ́run bá ló yá, ó di wẹ́ẹ̀lì nìyẹn. Tọ́lọ́run bá ló yá bàbá Tinubu, kò sí nǹkan kan tẹ́ lè ṣe, ẹ máa bọ́ lọ́run lọ́lọ́ ni, ẹ lọ jẹ́wọ́ gbogbo nǹkan tẹ́fà lé yín ṣe, gbogbo nǹkan fi 22 billion yín kó jọ, 22 billion without any trace of humanity. Àfi kẹ́ sọmọ bóòlù ẹ̀ di instant millionaire. Àwọn tó ń pààyàn fún yín kẹ́ sọmọ di instant billionaire. Àwọn tó ń kì sí àṣì yẹn, àwọn nìkan lè fẹ́ ṣoore fún. Wọ́n máa dojú yín bolẹ̀ ní. Wọ́n máa gbà bọ̀dẹ̀ fún yín ní. Abọ̀dẹ̀ wọ́n dẹ̀ máa gbà fún yín, á costly bàjẹ́. Ó máa costly bàbá Tinubu, ó máa lẹ́tìkẹ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, ẹ tí ì rí nothing. Ẹ tí ì rí nothing. Èyí tẹ́ ń bá lọ yìí lẹ́ máa fi gbà pé ẹ̀ lágbára. Èyí tẹ́ ń bá lọ yìí bàbá Tinubu lẹ́ máa fi pọ̀ sẹ́ẹ̀. Ipe Ọlọ́run ló ń jẹ́ Jésù Kristi. Ẹ máa jẹ́ gómọ̀ ṣàdáyà. Ẹ jẹ́ bàbá ńlá yà. Gbogbo ìyà tá fi ń jẹ ọmọ mẹ̀kúnnù, ẹ̀yin náà máa jẹ́ o. Ẹ fún wa ní security lóko. Ẹ wá lọ nǹkan ọ̀gbìn wọn. Òjò wà, ẹ̀rùn wà. Ẹ jẹ́ kéwé kó so torí pé ẹ jẹ́ káwọn bàbá lọ sí fáàmù mọ̀. Fúlàní bó ṣe ń rèpù ló ń másákà ló ń bọ̀ nílé, ẹ wá lẹ́yìn ní DSS. Destructive super stupidity táwọn yẹn ń display, àwọn gan fún Fúlàní lọ́wọ́. Mr. Olóyèdè or General Olóyèdè, olóbùsàn army, olómo nínàkúnà ni wọ́n, ìwọ gan bàbá rádaràdà rédèrèdè, army jàtijàti. Ìwọ náà, wọ́n ti pa alágbájá, máa pa ẹgbẹ̀yìn ni o. Àwọn Fúlàní tó gbéjà yìí, wọ́n máa fi kú ṣèbàjẹ́ fún ẹni. Ìwọ ń sọ pé ká gba Fúlàní tó ń pa wá, ká kà wọ́n kún ọmọ nínàkúnà. Ṣọmọ nínàkúnà pààyàn ni, ṣé bó náwó ẹ̀ nínàkúnà ni? Ó ná pẹ̀lú àwọn abíyágbá obìnrin. Ṣọmọ nínàkúnà pààyàn ni. Kò sẹ́ńtọ́ rìkàdíláìsì wọn. Ọmọ nínàkúnà lórí ẹ̀. Ṣé Boko Haram ti rorí pé ìkọ́ táwọn ń ṣe kò dá? Ṣé ISWAP ti ju ìbọn sílẹ̀? Ṣé Mèyétí Àlà ti jáwọ́? Ẹ̀yin ọmọ àlè tẹ́ wà láàrin wa tẹ́ pẹ́ra yín ní Yorùbá.
kò ní tutù gbé mú fún yín o torí ẹ̀yin ń pa àwọn èèyàn yín o ẹ̀yin náà máa rí kó ènìyàn o tẹ́ bá ti ní kó máa pa wá the same ikú tẹ́ fi ń pa wá yẹn ó ń bọ̀ lẹ́nu ọ̀nà lẹ́yìn so Major General Olóyèdé máa retí tiẹ̀ náà o máa retí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá ti ní ká gbá apààyàn sí dání ká gbé wọn mọ́ra wọ́n ṣe máa gbé wọn mọ́ra pa nìyẹn o. ẹ̀yin millionaires and billionaires tẹ́ jókòó kẹjánu kalẹ̀ bíi kwan one tẹ́ ní kọ̀ọ̀kan yìí mọ́ bá pọ̀ mọ́ mẹ̀kúnnù ó máa kàn yín o ọpọ́n ni ó máa sún kàn yín èmi ni mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè á rán á jí àwọn Fúlàní lọ́kàn á ní kán máa bọ̀ nílé yín tán bá délé yín sọ́fẹ́ wá mutí ni bẹ́tí ẹ̀ fún wọn lọ́tí sọ́ máa gbà lọ́wọ́ yín ni wọ́n á dára fún yín wọ́n á kó ìyàwó lọ wọ́n á kọ́ ọmọ lọ ẹ̀ wá sáìn gbogbo owó orí burúkú tẹ kó dání tẹ̀rù pé òun lè máa fi bribe Ọlọ́run wọ́n wá gbà lọ́wọ́ yín wọ́n lè gbórí ẹ̀yin gan bọ́lẹ̀ wọ́n gbórí ọba bọ́lẹ̀ ẹ̀yin lẹ́ ń pariwo pé ẹ fọ́gun ẹ fọ́tẹ̀ ẹ mọ tẹ́ńbẹ́kẹ́lẹ́kún ṣe ẹ máa kò sí ṣe ẹ mọ rọ́pa bọ́tẹ́ ẹ fọ́gun ogun ti wọlé o Fúlàní ti ń fogun jẹ̀yìn lẹ́yìn ogun ti wọlé tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ kẹ́ má gbà Fúlàní ti ń pa yín nǹkan tó ń pè ní gorilla warfare nìyẹn wọ́n mú méjì níbàyí mẹ́ta lọ́rùn márùn níbẹ̀ yìí tẹ́ bá pàápọ̀ ó ti di 10 ẹnu ẹ̀ láwa yín tí ò ń bolówó nínú. ẹ̀yin ọmọ ìyá mi mo ti sọ fún yín pé nínú Bíbélì mímọ́ lórí Luke 22 verse 36 Ọlọ́run ní ìwọ tó ò ní sọ́ọ̀dù tá aṣọ ẹ tá gámẹ́ǹtì ẹ tá bàtà ẹ tá fìlà ẹ kó lọ rà kan o kò sẹ́ni tó kọ́ Fúlàní pé kó lọ ra ìbọn wọ́n ń fi ìbọn pa wá o kò sẹ́ni tó rán Fúlàní kó lo sọ́ọ̀dù o wọ́n ń gé wa pẹ̀lú sọ́ọ̀dì o wọ́n ń gé ọmọ ọdún 12 lọ́wọ́ nítorí pé wọ́n ní kó má fẹ́ wọn ẹ wá ní kò ní dọ́dọ̀ yìí ó máa dọ́dọ̀ yín olówó ọlọ́lá ẹ̀yin politician ẹ̀yin san ẹ̀yin satanic agent ẹ̀yin ọmọ àlẹ́ Yorùbá tẹ̀wá láàrin wa tẹ́lá àní lọ Fúlàní ló máa bẹ́ yín lórí sọ̀kalẹ̀ wọ́n á ṣá yín wọ́n á kó fún náà yín wọ́n lọ tún fi ṣe sacrifice tó bá fẹ́ wọ́n á gé bọ́lọ́kọ̀ sí yín kò bẹ́ẹ̀ abẹ́rẹ́ bó ṣe ń ké tí àwọn ọmọ gẹ́gẹ́ ọkùnrin ni ẹ gbádùn ara yín tó kò kàn yín ẹ ní gbòdì pé bàbá yín ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi ẹ lọ dírà o tẹ́ bá ní kò ní dé tó bá wọlé dé kí lè fẹ́ ṣe tẹ́ bá ló máa pẹ́ tó bá yá ń kọ́ ẹ ní mi wọ́n nù yín ẹ lọ dírà o ẹ jẹ́ máa gbàdúrà fún bàbá yín kó má jásẹ̀ tí bàbá Tinubu bá jásẹ̀ Kazeem Shettima gbógun tì yín ṣẹ́rù báwọn ọmọ Ìgbò máa gbà kí Kazeem Shettima rúlu wọn so kò sí gbógun òṣèlú dé ẹ̀yin máa wò ẹ̀ ń wò wọn kọ́ máa pa ojúlówó ọmọ wọ́n ń pa ìyá lójú ọkọ àti ọmọ wọ́n ń bá ìyá sùn lójú ọmọ wọ́n ní kí ìyá máa bá ọmọ ẹ̀ ọkùnrin sùn ẹ̀ jẹ́ pé abomination ti wọlé wa ẹ̀ jẹ́ fẹ́ condone ẹ̀ kó máa bá bẹ́ẹ̀ lọ mo bá brother mi sọ̀rọ̀ lẹ́nu ó ní nǹkan ẹyọ kan tí bàbá T-Pain tó ní àwọn ọmọ mi tó ti wá wọ́n ní bí abọ́ọ̀gù ni bàbá Tinubu ti wá tó sọ̀rọ̀ di Emperor of Lagos àwọn kan ní Gabon ni bàbá Tinubu ti wá àwọn kan ní Guinea ni so identity bàbá Tinubu àmọ́ bí tó ti sọ wá ẹni kí bàbá Tinubu pé profile bàbá ẹ̀ àti ìyá ẹ̀ jáde èmi Ọmọwùmí jáàní àti bíṣọ̀mì ọmọ Junaid Adam Mọ́láké ní bàbá ìyá mi bàbá mi òun ni Ibrahim Adéyẹmí Àkànní Dísù ní nọ́mbà 19 Alágbèjì at the back of the King of Lagos Palace and then at number 41 another house, one in front, one at the back. Number 41. We are from Bajulaye family. Àwa ló ń pè ní Elétí Òdìbò. Elétí bàbá mi ti jáde ni. Lọ́dọ̀ màmá mi Elétí Ìwàṣẹ̀. Àwa là ń gbé Adímú. Ọ̀dọ̀ bàbá mi ló ń gbé Ìkọlàbà. Ẹni kí bàbá Tinubu kó ṣàlàyé ibi tó ti wá. Àmọ́ ibi tó ti wá ọmọ àlè ni. Ọmọ àlè tó wá make waves tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Salazi Emperor lé wa lórí ní gbogbo yín wá ń jù tẹ̀lé bàbá tó ń pa wá lẹ́kún
tó lajú àgámági zàdìkalẹ̀ tó ń jẹ́ kí Fúlàní máa pa wá àwọn ọmọ tó máa ṣoríire tó máa tún orílẹ̀-èdè tiwa ṣe. Bàbá Tinubu tó bá tutù fún yín kò ní ṣe gbé mu. Tó bá tutù dregs ló máa wà nísàlẹ̀ omi náà tó máa lọ ṣọ́ọ̀kì yín. Ẹ̀yin ń pa wá fún Fúlàní ẹ wá lọ́mọ Yorùbá ní ògidì ọmọ àlè ní yín. Àwọn tó bí yín gan wọ́n á máa ṣépè fún yín láti ilé ibi tó wà. Olórí burúkú lélẹ́yìí o. Ọmọ tó ń borílẹ̀-èdè jẹ́ abẹ́ ẹ̀mú pé ti borílẹ̀-èdè jẹ́. Ẹ ti sọ Nàìjíríà di terrorist country, the poorest terrorist country in the world. Bàbá Tinubu on your watch Nàìjíríà ti gbórúkọ burúkú. Àwa ní kẹ́ pín ẹlẹ́ẹ̀fẹ́ lọ. Ẹ sọnù kọ́ níbi ọrùn Ìgbò bíi máṣíìnì Ìgbò ẹlẹ́ẹ̀ni lọ. Èmi ni mo sọ fún yín pé ẹ máa lọ by túláàsì. Those that make peace impossible, they have made war inevitable. Ọmọ kéré wọ́n ti gbé ẹ lọ sí ibi tí ogun drug ti lágbára. Àwọn drug cartel ibẹ̀ ló máa pa wọ́n. Ó ní bàbá Tinubu ló fẹ́ sìn lẹ́yìn tẹ́tí gbé jáde tẹ́tí bu tẹ́tí ṣe gbogbo ẹ̀. Stomach infrastructure yín Ọlọ́run máa dáná sí máa jóná bí gúgúrú ni. Stomach infrastructure tẹ́ ẹ̀ níyì ẹ̀ ní integrity ẹ̀ ní dignity mọ̀. Dignity yín ti wọ́ mí ìyẹn láì ní tìjú ẹni ẹ̀kọ́. Gbogbo ọmọ yín Yorùbá tẹ́ pé sẹ́yìn bàbá Tinubu ẹ máa rí nǹkan mi iye tó tukú lọ ẹ̀tẹ́ òṣì ìbànújẹ́ tẹ́ ń gbé bàbá Olúwa máa dọ́bù lẹ́yìn 10 times over. Àdàsẹ́nu ọ̀nà lẹ́yìn a kò wọnú pálọ̀ yín a gbé lọ sórí bẹ́ẹ̀dì yín ẹ máa bó ṣí àti yasùn. You have make war yín náà bí tẹ́bù bàbá Tinubu war lẹ́fẹ́ ẹ rí jọgún ẹ̀rùgbọ́n á bà yín á ti jọwọ́ ṣòkòtò kan náà o àwa la máa fà mú yín lára a máa yá pẹ́rẹpẹ̀rẹ mú yín lára. Àwọn Fọlájù Jimoh Ibrahim Fẹ́mi Fani-Káyọ̀dé gbogbo yín ojú máa ti wálé o. Ẹ̀yin àmbásẹ́dẹ̀ ọ̀rọ̀ olókùrọ̀ bá wàhálà bá ṣẹ́gẹ̀ bá túláàsì Àjàsíra ti báyé tiẹ̀ jẹ́ ò níyì. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ máa múra o ẹ máa múra o. Mo sọ tèmi o èyí tí ò bá níkọ̀ tẹ́ wà ní Nàìjíríà ẹ ta aṣọ yín o ẹ ta bàtà kẹ́ lọ ra sọ́ọ̀dù o. Èmi kọ́ ni màá sọ fún yín tó fi ṣe. Ẹ̀yin táyà yín máa ń já ẹ lọ gún ata tó ta albanero pẹ́pẹ́ kẹ́tí pẹ́ kó dry dáadáa tó lórí burúkú kan bá yọjú sí yín ẹ fẹ́ ata sí lójú. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Wọ́n ti sún wa kò giri tabala ní sọ̀rọ̀ tí nǹkan súyà pẹ̀lú àlùbọ́sà àtàtà ní Fúlàní máa fi wá ṣe. Tó bá yá tí ò bá sẹ́ràn àwa ní Fúlàní máa jẹ. Wọ́n ti mú ẹ̀jẹ̀ orí wọn ti yí. Tó bá yá wọn á kún wá wọn á fatapa wá wọn máa jẹ wá. Tẹ́ bá rò pé wọn kì í jẹyìn tẹ́ bá délé àwọn Ìgbò ẹ̀ mọ̀ kò ń jẹyìn. Mo sọ tèmi o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ máa lọ gbáradì. Go and get ready get set and when they say go kò sẹ́nu kankan tó máa bá yín. Ẹ má jẹ́ kẹ́rù bá yín o. Do not be afraid, do not be dismayed. I am your Lord, your God. I will help you. I will strengthen you. I will help you with my right hand of righteousness. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Torí náà lè ló ṣe bá mi. Ó wà nínú ìwé Isaiah chapter 41 verse 10. Ó ní ẹ má ṣe fàyà. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ má ṣe ṣojo. Èmi ni Ọlọ́run yín. Màá ràn yín lọ́wọ́. Màá fún yín ní agbára. Màá fi ọwọ́ ọ̀tún agbára mi òdodo mi. Màá fi fà yín sókè o. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o, ẹ̀yin ọmọ ìyá mi. Èmi kọ́ ni mo sọ. Ó wà lórí Isaiah chapter 41 verse 10. So kí lè máa ń bẹ̀rù fún? Kò ń ṣe bàbá Tinubu ló sọ. Kò ń ṣe Jimoh Ibrahim ló sọ. Kò ń ṣe Kàdóso. Kò ń ṣe Gbajabiamila ló sọ o. Inú ìwé mímọ́ ni mo ti kà o. Torí ẹ má ṣe bẹ̀rù. Fúlàní ò lórí méjì dẹ́nu. They are humans like us. Nítorí AK-47 tó ń bojú bí olórí burúkú. Tó bá ní gọ́ọ̀sì wọn ṣe ṣe ojú wọn kárí wọn. Tó bá mọ̀ pa wọn àwọn ní agbára. Kí ló dé tó ń bojú? Ojo ni wọn. Kò wá yẹ ká wá ṣojo. Ó yẹ ká súnmọ́ wọn ká yọ kí ní ojú wọn ká fi pàtí. Ká dáta sí wọn lójú. Kí wọ́n jábọ́. Ká wá nà dóbì nọ́ọ̀tì sí wọn. Tí Fúlàní mẹ́wàá bá jáde sí wa. Kí 1000 wa gan jáde.
kátàkù wọn torí ó ti di wóró sí wóró. Ní Matthew 11 chapter 12 mo fẹ́ gbé Bible mi kí n tún wò ní kí n mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni mo sọ. Mo ní Matthew ẹ jẹ́ kí n lọ wò kí n make sure kó má jẹ́ pé wọ́n ń tẹnu mọ̀ fún mi. Yes kí lọ́lọ́run ń bẹ̀. Mo fẹ́ sọ fún yín ní nǹkan tí mo kà nínú Bíbélì lórí mi náà fẹ́ dìbò òun ni ìyàwó ẹ̀yà ara mi ṣẹ́rí òun ni mo highlight ní green colour yẹn ẹ jẹ́ sọ́tọ́ wí fún yín. Matthew orí 11 ẹsẹ̀ 12 ó ní and from the days of John the Baptist until now the kingdom of heaven suffered violence and the violent take it by force. Olúwa ń sọ̀rọ̀ ọmọ mi ń gbọ́. Ọlọ́run ní láti òde ọ̀run nígbà John the Baptist ní ọ̀run ti rorò. Ó ní àwọn alágbára akíkanjú wọ́n dẹ̀ gbà by force. Nígbà tí Satan ló ń fẹ́ gba ògo àti ẹ̀yẹ Ọlọ́run, àwọn ará heaven wọn kápárò wọn ké o, wọ́n bá Satan fà á, wọ́n bá jẹjàkadì tọ́lọ́run fi lé Satan sí abẹ́ ilẹ̀ ní hell táwọn pè ní hell lẹ́nu. Ìyẹn lọ́sẹ̀ sọ pé since the time of John the Baptist and títí dé ìsìn ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́ngbọ́n ó ń láti mọ̀lẹ́kùn ti gbọ́ngbọ́ngbọ́ngbọ́n. Since the time of John the Baptist until now, the heavens suffered violence, and the valiant, the strong one, they take it by force. Ó mean pé ojúbọ rẹ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Tẹ́ bá ní Fúlàní, a kàn máa ké, a máa sun rárá bí oníbàárà. Wọ́n á pa yànnàyànnà sí wa lára. Wọ́n á pa don't be naughty sí wa lára. Wọ́n á pa wá mercilessly. Wọ́n á pa wá violently. Wọ́n á pa wá chalantly. Wọ́n á kàn pa wá. Wọ́n á fi wá ṣe súyà. Àwa náà máa jẹ pẹ̀lú àlùbọ́sà àtàgúngún. Ṣé ń tẹ́ fẹ́ nìyẹn? Ọlọ́run dá yín fearfully and wonderfully. Fúlàní á wá gé yín sí wẹ́wẹ́. Á rò sí yín pẹ̀lú ata. Á fa àlùbọ́sà máa jẹ yín àti tòmẹ́tò. Ṣé ń tẹ́ fẹ́ nìyẹn yan ọmọ ìyá mi? Mo ń pariwo fún yín pé lọ́gbára dé. Ẹ̀yin yóò tún ẹ̀ ń dún káàkiri bí ẹyẹlé ṣùgbọ́n náà. Ẹ̀ ń tẹ̀lé àwọn olórí burúkú tó ń ba ayé yín jẹ́. Ọmọ tí wọ́n wà nílùú òyìnbó. Wọ́n ń tì yín síta, wọ́n ń gbẹ̀mọ́ lé yín lọ́wọ́. Kẹ́ máa lọ pa enemy fún wọn. Ṣé rí pé wọ́n ti forí yín gbálẹ̀. Wọ́n fẹ́ já ayé yín mọ́ tiwọn. Tọ́ bá wá pa yín, wọ́n á gbà wọn ọmọ padà wá. Káwọn wọn wá take position. Èyí máa ṣe làlá súlàlá. Ẹ máa ṣe ọmọ ọ̀dọ̀. Ẹ máa ṣe king of the city fún àwọn ọmọ wọn. Èyí tí ṣèyí ṣe ń sìn ó ń kówólé kùbánà lọ́wọ́. Tó bá yá wọn máa pa kùbánà náà ni o. Wọ́n máa pa ni o. Tọ́ bá ti lò ó tán. Torí náà gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé bàbá Tinubu. Bó bá ti lò yín tán máa pa yín ni. Ọlọ́run pa Fẹ́rò. Ọlọ́run pa Fẹ́rò. Ọlọ́run pa àyí tó fẹ́ lì. Ọlọ́run pa Adolf Hitler. Àwọn ọmọ Júù kọjá o. Ọlọ́run pa Eemo ní Persia. Àwọn ọmọ Israẹli wọ́n lálàáfíà o. Ọlọ́run máa pa gbogbo èyí tẹ́ ní ànírí bá ti ṣe àmì náà gbígbà. Ẹ máa kú fún wa ní. Àdàbí tó bá yẹ pé wà láwa tọ́ yín. Àdàbí pé ká ní pé kì í ṣe ilẹ̀ bàbá lórí ilẹ̀ bàbá ńlá bàbá wa. Ẹ máa kú fún wa ní o. Tọmọtọmọ pàápàá. Gbogbo èyí tẹ́ wá ń pè wọ́n lẹ́yìn. Tẹ́jọ́ asilika. They become complicit. They become accessory after or before the fact. Ẹ máa tẹ̀lé wọn ní o. Tìkútìkú máa gbé yín ni, ikú máa gbé yín dè, àrùn máa gbé yín ṣọlẹ̀. Ọlọ́run ní kí n pàṣẹ. Job 22 chapter 22 verse 28. Mo pe Ọlọ́run sí yín pé kó fà yín lọ. Mo pe ilẹ̀ ní Jeremiah 22 verse 29. Mo ní ìwọ ilẹ̀ o. Ìwọ ilẹ̀ o. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọmọ mi ló ń sọ̀rọ̀ lálẹ́ yìí.
gbogbo àwọn Ábírámù, àwọn Détánì, àwọn Kọ́rà àti àwọn ẹbí ọmọ Rúbẹ́nì tó wà nínú wa tó ń dún mọ̀rúmọ̀rú mọ́ wa pé àní lọ́sẹ̀ àfi tá a bá bá Fúlàní ṣe. Mo ní Ọlọ́run ó pelẹ̀ níjọ́ náà lọ́hùn. According to Numbers chapter 16 verses 29 to 31, mo ní Ọlọ́run o pé ilẹ̀ kó lanu kó máa gbé wọn mì níbikíbi tó wà, kí ilẹ̀ lanu kó gbé wọn mì. Ní àṣálẹ́ yìí ó ní kí n sọ̀rọ̀ kí àṣẹ́gun. Mo pé ilẹ̀, mo ní ìwọlẹ̀ o, ìwọlẹ̀ o, ìwọlẹ̀ o, gbọ́ ọ̀rọ̀ Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jeremiah chapter 22 verse 29. Ilẹ̀ lanu kó bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo wọn mì níbikíbi tó bá wà lóde ayé. Tó bá sí Nàìjíríà, tó wà ní Ghana, tó sí Ghana, tó lọ sá pamọ́ sí Burkina Faso, Niger, London or America, Olúọba fún wọn láti kó èkì kó wó wọn mọ́lẹ̀, kó bá mi pa wọn. Bẹ́ẹ̀ ni mo sọ, kó má tún yí padà. Mo fi ẹ̀jẹ̀ Jésù, mo fi rìn. Bàbá Tinubu ò lọ́run tó fẹ́ mú yín lọ. Kò lálùjọ náà tó máa mú yín wọ̀. Tó bá lò yín tán, bàbá Tinubu máa pa yín ní ẹ̀yìn ara mi. Ó tọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ní ìsọkúsọ. Bàbá Tinubu kò lẹ́mìí Ọlọ́run. Bàbá Tinubu ti sell his soul wọn to Satan and is ready to do whatever. Tó bá ní kí bàbá Tinubu lọ pa 20 million láàrin ẹ̀yàn ọmọ Yorùbá, á pa wá. Ṣùgbọ́n wo ní gbà fún. A ti jọ wọ ṣòkòtò kan náà. Àwa la máa fà mọ́ bàbá Tinubu nídìí. A máa fà yápayàpá rẹ́pẹ̀rẹ́pẹ̀ ni. Mo sọ tèmi ẹ̀yàn ọmọ ìyá mi o. Mi ò ní jáde kí wọ́n tutọ́ funfun síta kí n máa fi dúdú sínú. Wọ́n ní bínú ṣe rí lóbi yàn. Tí n bá ní agbára ni màá ti wó bàbá Tinubu mọ́lẹ̀ àti gbogbo àwọn mẹ̀wẹ́. Tí n bá ní agbára tí mo dẹ̀ bí Ọlọ́run kó fún mi tí ò fún mi. Tí n bá ní agbára ni gbogbo àwọn olórí burúkú tó ń polúṣọ ayé wa, wọ́n á ti lọ síbi tí ó yẹ kán lọ. Ṣùgbọ́n Ọlọ́run bá wọn ṣe. Ọlọ́run ní Wùmí, vengeance is mine. Nítorí Ọlọ́run sọ ni. Ọlọ́run ní vengeance òun ní. Kì í ṣọwọ́ mi ní vengeance máa wá. Torí náà mò ń plead sí Ọlọ́run. Ọlọ́run ọ̀run o, ẹ̀yin lálágbádá ná, ẹ̀yin lẹ àríjà máṣà arógun máṣọlẹ̀, gbogbo àwọn tán kìkì ìdíwọ́rọ́kọ tó ń pa wá. Mo ní kọ́lọ́run máa pa wọ́n ni o. Tẹ́lẹ̀ ni mo máa ń sọ pé kọ́lọ́run kó change wọn. Mo láwọn tó jẹ́ igi wọ́rọ́kọ́ tán láàní lọ. Bàbá mi alábádá náà ẹ máa pa wọ́n ni. Ẹ gbọ́, mi ò ní kọ́lọ́run kó change wọn mọ́. Kọ́lọ́run kó pa wọ́n kó mú wọn kúrò lọ́nà fún wa. Kó fi wọ́n ṣètùtù fáwọn ọmọ Oòduà. Bó ṣe máa rí nìyẹn. Ọmọ aláṣẹ ni mi, Ọlọ́run ní kí n sọ̀rọ̀. Oníkẹ́ṣẹ́gun, mo sọ̀rọ̀, mo pàṣẹ, mo sọ̀rọ̀ jáde sínú afẹ́fẹ́ lẹ́yìn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, àbí Ìgbò ni, àbí Fúlàní ni, tẹ́lá àní lọ. Mo ní ikú Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní pa yín. Ikú omi ni, ikú suicide ni. Gbogbo kú tọ́lọ́run bá mọ̀ kó fi pa yín. Kó fi yín ṣe tutù. Kó fi yín ṣe sacrifice. Ká ọmọ Yorùbá kára yìí lọ. Toró lórí burúkú ni, ẹnu àánú ni, ẹ wúlò. Torí wọn kọ́lọ́run mú yín lọ. Ọlọ́run má change yín mọ́ kó pa yín dànù ni. Bó ṣe máa rí nìyẹn. Torí ní jókòó nínú àlàáfíà kẹ́ máa wá fíàfíà fún wa. Ọlọ́run máa pa yín ni. Ó máa pa yín. Àdúrà mi nìyẹn, kò kí ń ṣèpè. Ọlọ́run ọba ò ní ò lágbára. Ṣùgbọ́n àwọn tó ń dà wá láàmú, tó ń pa àwọn ọmọ wa jáyé, Olúwa bá wa pa wọ́n. Pa wọ́n, fi wọ́n ṣètùtù fún wa ká lè ráyè débi dà lọ. Ẹ̀yin lẹ máa sọ akèrègbè tó fọ́ nìyí. Ẹ̀yin lẹ máa sọ bí tó máa sọ yín mọ́. Àwa kọ́lẹ̀ máa impress o. Ẹ má wá validation lọ́dọ̀ àwọn èèyàn. Ìjọba Ọlọ́run yín torí pé kíni? Níjọ́ tẹ bá lọ, tẹ bá níyàwó tí ò bá fẹ́ nǹkan mọ́. After every year ló máa rántí once a year. Tó bá miss yín, àwọn ọmọ yín máa live life wọn. Àwọn members of your congregation ó pẹ́ ju oṣù mẹ́fà. Àwọn ọ̀rẹ́ yín ó pẹ́ ju ọdún méjì. You are going to stay in eternity níwájú Ọlọ́run in either hell or in heaven. Ẹ wá ń try láti please ayé. Àwọn wo ni ó ń please gan náà? Àwọn wèrè wo lẹ ń please? Àwọn wèrè wo lẹ ń bá ṣe competition? Compete bẹ́ẹ̀ ṣe máa dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Gbogbo yín ń jí owó, ẹ̀ ń ra plane. Ó di ọmọ aláìní mélòó tẹ kó sí, tẹ lọ kó, tẹ kó wá sí inú ilé yín, tẹ wá ń bọ́ wọn, tẹ fún wọn níṣẹ́, kọ́ lé iṣẹ́, ṣọ́ọ̀ṣì lẹ́ ń kọ́jọ. Táwọn èèyàn bá níṣẹ́ wọ́n lè san tithe. Táwọn èèyàn bá nílé, ọkàn wa balẹ̀ láti wá sin Ọlọ́run. Ẹ kú òṣì. Bá a sọ Adéjàre ẹ wọlé tọ́lọ́run lọ́kẹ́ lọ béèrè, ẹ lọ gbé etí yín sí àyè Ọlọ́run èké yìí.
bẹ́ẹ̀ ṣe máa ń gbé sí tẹ́lẹ̀ mi rò pé ń ṣe bẹ́ẹ̀ mọ́. Bishop Oyedepo nǹkan ẹ wọlé lọ kẹyẹ pariwo kẹ má jẹ́ kí anointing di annoyance ó ti fẹ́ di annoyance iwájú Ọlọ́run. Ẹ wọlé tọ̀ Ọlọ́run lọ Adéfarasin Paul. Your mother and my mother went to the same high school. I don't think, babe, your mother will be proud of what you are doing. Ashimolowo ọmọ Male tó di Kristẹni tó sì tún ṣe rádaràdà rédèrèdè tó ń ṣe. Káwọn àwọn tó fẹ́ san tithing dollar kan dúró síbí, àwọn tó fẹ́ san tithing naira, àwọn tó fẹ́ san méjèèjì. Ṣé náírà àbí dọ́là lánàá Nàìjíríà? Tẹ̀sán ṣòṣì bí ẹran ṣẹ́wò torí pé wọ́n gbé tithing. Èmi náà lọ sí pastoral school o. But that does not mean pé máa ní church. Ṣé máa jẹ́ pastor irú yín? Máa ti preach yẹn out of God's sight. Torí òṣì ni gbogbo yín ṣe. Ni most of you ń ṣe. Àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ àmọ́. Àwọn ọmọ tọ́hún ní plane tọ́hún ní this tọ́hún ní that. Ọlọ́run bá wọn sọ̀rọ̀ jù yín. Ẹ̀yin kò ń ṣe showmanship ni a lot of you ń ṣe. Motivational speaker ni mí inú yín. Èmi gan motivational speaker. But mi purọ́ fáwọn ọmọ Ọlọ́run. Torí pé mo ń wọ́wọ́ wọn. Stomach infrastructure yìí ni gbogbo yín lé. Bẹ́ẹ̀ ṣe máa fi lé 20 lẹ̀ fún kínní. Ṣé bá rí wígbé nsìn? 106 houses in London. Mélòó lẹ́yìn pásọ̀ yìí ti ní 30 kọ́ at the expense of your congregational members. Ẹ wá ní Ọlọ́run kò fẹ́ bá yín sọ. Ọ̀rọ̀ owó lọ́lọ́run fẹ́ bá yín sọ. Yín tó ti sọ sínú ìwé mímọ́ fún yín. Nínú Bíbélì mímọ́. Mélòó lẹ mú ṣe nú ẹ̀? Ọ̀rọ̀ owó lọ́lọ́run fẹ́ bá yín sọ. Ọlọ́run ní since the time of John the Baptist until now, heaven gangan ó suffer violence and the violent take it by force. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń mọ̀ wọ́n wá kí agbára Ọlọ́run tí kì í bá ti kó sọ̀kalẹ̀ kójú oyún bí kúkúrú. Ọjọ́ plẹ̀ ní abati wípé kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbiná kẹ́ máa jóná. Tábàlẹ̀ ní fún wa nísìmí. Ewé ojú omi kò kí nísìmí yín gan òní nísìmí. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí pé kíkúrò ní máa pa wá. Ta ní kẹ́ pín Nàìjíríà tẹ́lẹ̀ ní pín. Tẹ́ ló ṣòro ṣe infrastructure lẹ́ ń wá regional lẹ́ ń wá. Sí Kasimu ọmọ Boko Haram ọ̀gágun Boko Haram turn infrastructure my foot to hell with infrastructure. Tẹ́ wá gánú ti tẹ́ ṣe ń sọ pé infrastructure lẹ́ ń wá. Fúlàní ìdá Fúlàní ló máa bẹ́ orí yín bọ́lẹ̀. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi pín bàbá London ẹ bá mi sẹ́ndẹ̀ sí bàbá Tinubu lórí ibi tó da barometer mọ́ wọn lápá. Kàn máa gbọ́ nǹkan tó ọmọ mi Àmọ̀kẹ́ ọmọ Jani àti Bishop tó ń sọ fún wọn mò ń pàrokò fún yín bàbá Tinubu lágbára ẹ lè mú Gúnmi ẹyọ kan ọmọ àlè yín ẹ wá ń jùrùdí tẹ́bá kò lọ́dọ̀ Emmanuel Macron tí ò tó ẹgbẹ́ ṣe yìí ẹ jùrùdí lọ sí Brazil tẹ́bá kò ń bẹ̀ ẹ lọ sign memorandum of stupidity pẹ̀lú Turkey tẹ́bá kò ń bẹ̀ ẹ tún bá Iran wọlé tẹ́bá kò ń bẹ̀ ẹ tún lọ sọ́dọ̀ Ṣàgúrì ẹ ń talẹ̀ fún Ṣàgúrì for 45 years ẹ ti ta Banana Island gbogbo ohun tí ẹ fẹ́ tà tẹ́tí gbogbo ẹ̀ lẹ́ máa pọ̀ bàbá Tinubu tọ́lọ́jọ́ bá dé sí yín èmi ni mo sọ bẹ́ẹ̀ òfo lómi ọbẹ̀ ń ṣe òfo ní gbogbo ẹ̀ mú nǹkan kan jáde kán bá bí ìyàlá yà yín re kẹ́ kówó sínú kọ́fìnì yín àwọn ọmọ eré wa wọ́n á wo òkú yín jáde wọ́n á gbé owó pẹ̀lú pósí lọ méjì fún yín láyé bí ẹ̀yin ọmọ ìyá mi ẹ bá mi fi ránṣẹ́ sílé sóko kẹ́ ẹ bá mi sọ fún ọ pé bàbá wọn tó ń pè ní bàbá Tinubu àmọ́ bí tó ti wá o àwọn èèyàn ní bọ́ọ̀gù ní bàbá Tinubu ti wá ó ní ìrágbìjì làwọn ti wá ìyá wọn ò lórúkọ ìyá oníyà Àbíbátù Mọ́gàjì surrogate mother téèyàn bá ní surrogate mother ó ní biological mother kò sẹ́ni tó mọ̀rúkọ bàbá Tinubu ò ní bàbá ó jábọ́ látọ̀run ni àbí ẹ̀yin ọmọ àlè tẹ́ǹtẹ́lẹ̀ ǹjẹ́ tiẹ̀ ní gumption ǹjẹ́ cerebrum yín ó wà in place àbó ti wà tátàdì wọ́n ti fi òfin Fúlàní ti forí yín gbálẹ̀ wèrè ti sọ sí yín lẹ́nu ẹ̀ ń tẹ̀lé bàbá Tinubu bẹ́ẹ̀ ń pẹ́ ẹ̀rọ lọ́run ẹ jẹ bàbá ńláyà tí bàbá Tinubu bá jẹ gba 10 ó dájú pé ẹ máa jẹ 8 ń bẹ̀ torí ẹ̀rọ òótọ́ ẹ fẹ́ sọ fún ìyálẹ̀ máa jẹ inú mi dẹ̀ dùn pé Ọlọ́run is no respecter. The God that I serve is no respecter of any person. A fún yín lẹ́tọ̀ọ́ yín pure judgment ó ń bọ̀ wá bá yín gbàjà bí àmì lànà o
Báyọ̀ Nánúgà ni o, Délé Aláké ni o, Gbàjàbíàmọ́ ni o, Sanwó-Olú, Sanwó-Olú. Fẹ́mi Adésínà máa jẹ tiẹ̀, Láyà Mohammed máa jẹ tiẹ̀. Agama Lizard, Cardoso, tó o bá ṣọ́ra ṣe oko ló máa fi máa sọ ẹ́. Tí ẹ máa wọ́ọ̀sì ju Emefiele lọ, wọ́n á sọ ẹ́ lóko, wọ́n á pu mẹ́lẹ̀. Ẹ̀yin pásọ̀ ẹ máa collect tithes and offering, kò gbé yín dé heaven o. Ó yẹ kẹ́lẹ́ tí mo bẹ́ẹ̀, ẹ cannot bribe God. Ọlọ́wọ́ kì í ṣe American ambassador tó fẹ́ fún yín visa o. You cannot bribe my God. Tẹ́ bá máa bribe Ọlọ́run mi, righteousness yẹn á dúró, humility yẹn á tẹ̀lé, kindness yẹn kọ́, generosity yẹn kọ́ níbo lè fi pamọ́ sí. Àfi kẹ́ máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Tẹ́ bá gba money tight, ẹ wá afternoon, ẹ wá evening, ẹ wá in between, ẹ wá after, ẹ wá before. First fruit to second fruit to last fruit, in between fruit to kí lẹ fi fruit náà ṣe. Ọmọ aráyé mélòó lè fi help. Ṣé bẹ́ẹ̀ yàtọ̀ ọmọ yín lẹ́nu náà kùnà prodigal children tẹ́ kó kalẹ̀ tó ń náwó wa bí olóṣù. Ẹ̀yin kan máa jẹ bàbá láyà. Ẹ máa jẹ bàbá láyà. Aṣímọlówó ìwọ ń kọ́lé jọ. Ṣé lẹ́yìn tó ti pa wá tán? Mélòó ló lè afford ilé 37 million? O ti gé tiẹ̀ London. O fẹ́ wá ná ní Nàìjíríà. Gbàjàbíàmọ́ lè. Gbàjàbíàmọ́ ṣì. Gbogbo yín ṣòṣì bí ẹ máa ṣẹ́wó. Ẹ wá ń pera yín ní GO. Gone from nonsense. Yẹn ló ń pè ní get out. Get out. Nǹkan tí GO instant ní get out. Ọlọ́run ṣe máa sọ fún yín níjọ́ náà. Get out of my sight, I do not know you. You workers of iniquity. Ntọ́lọ́run máa gbélé yín lórí níjọ́ náà nìyí. Ẹ ń pariwo Sebastian GO. Ṣé ntọ́lọ́run pè yín ni? You are either the son of God or the son of the devil. You are either the servant of God or the servant of the devil. And you are either going to hell or you are going to be with Jesus. Meanwhile, àwọn tá a jẹ pastor. Àwọn tá a jẹ pastor, ó ń bá wa sọ̀rọ̀ àmọ́. Torí ti máa ń sọ fún yín àwọn nǹkan tọ́lọ́run sọ fún yín wá báyìí. Ntọ́lọ́run gbé mi sọ tí mo tún máa sọ fọ́lọ́run pé Olúwa kí ni ọ̀rọ̀ yìí ṣe kàn mí. Ẹ ti wà ní Nàìjíríà in the last 10 years. Kí ni prophecy tọ́lọ́run fún yín nípa ìlú yẹn? Gbogbo yín kàn ṣòṣì bí ẹran aṣẹ́wó. Ọlọ́run ò bá yín sọ̀rọ̀ mọ́. Àfi tó bá fẹ́ tanra yín. Ẹ lè generate ideas. Ẹ dẹ̀ lè bí AI. AI á fún yín lóríṣiríṣi. Ẹ pé AI pé kí ló yẹ kẹ́ ṣe? Bàbá Adébóyè jáde. Ẹ jáde fún Jonathan Ebele good luck. Ẹ lè jáde fún Tinubu. Kó máa wo yín mọ́lẹ̀. Ẹ̀yin lẹ ọ̀dẹ́ níyàwó ẹ̀ o. Abíagba tó lọ ṣe eré sílé Ifẹ̀ ká má sìn. Bàbá Awólọ́wọ̀ wọn ò gbére bàbá Awólọ́wọ̀ sílẹ̀. Abíagba jẹ́ rádaràda. Ọmọ aláìlẹ́kọ̀ọ́, ọmọ ẹlẹ́ran, ọmọ aláta, ọmọ aláìlójútì. Ìyẹn ló ń ṣe eré ní gold. Ká máa forí. Dárọ̀sì dánrọ̀ ẹ̀wù. Olúwa wo mọ́lẹ̀ ni. Ẹ preach heaven. Ẹ preach heaven. Prosperity lẹ́ ń preach. Ṣé torí prosperity lọ́lọ́run ṣe dá wa? Àbí torí pé ká wá sìn, ká wá serve ẹ̀, ká dẹ̀ wá serve humanity. Prosperity. Níbo lẹ́ ń kó lọ? Bàbá Adébóyè, bàbá Oyèdépò, bàbá Kúmúyì, Adéfarasin, Aṣímọlówó. Tẹ jẹ́ Yorùbá, gbogbo owó tẹ níbo lè fẹ́ kó lọ. Ṣáwọn ọmọ tẹ fẹ́ kó lẹ̀ fún náà ni. Ṣáwọn ọmọ tẹ fẹ́ kówó náà lẹ̀ fún ni. Lójú ẹ̀mí wọ́n ń waste ẹ̀ ni. Èyí tí òun kò lọ sí wà lórí tramadol. Èyí tí òun tramadol ó ń ṣe lesbianism àti gayism. Abẹ́rù fáàmù tábà ní ká máa dárúkọ yìí. Àwọn ọmọ yín tó ń dára kára ẹ̀yin kan inú yín á bàjẹ́. Ẹ lọ wọlé tọ̀ Ọlọ́run lọ o. Ẹ̀ṣẹ̀ ló mú parun wá. Ẹ ti dẹ́ṣẹ̀ sọ́lọ́run, ẹ ti ṣẹ̀ wá. Ẹ ti ṣẹ̀ wá o. Ẹ wọlé tọ̀ Ọlọ́run kẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yin pásítọ̀ yẹn. Pàápàá jùlọ yín tẹpẹrẹ yín ní GOFO. Torí tí ọjọ́ tí RIP bá dé, kò sẹ́ni tó lè gbà yín o. Níjọ́ tí RIP bá wọlé dé, ẹ dúró síwájú Ọlọ́run, ẹ ṣàlàyé ohun tẹ́ gbélé ayé ṣe. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ lọ sí pastoral school, èmi náà lọ sí pastoral school. Ẹ ka Bíbélì, èmi náà ka Bíbélì. Èmi inú yín ọmọ Mùsùlùmí ni. Èmi náà ilé Mùsùlùmí mo ti. Bọ̀tọ̀ Ọlọ́run yé mi o. Àwa jókòó aganu kalẹ̀ sí wọn. Ẹ̀rù ń bà wá. Mi ò fẹ́ jà. Òun yóò jẹ́ kọ́ ọmọ gbóyè lé bàbá ẹ̀ o. Sábàlá ní dìde sọ̀rọ̀ wa. Fúlàní á gba gbogbo ilé wa. Wọ́n ṣe gba Tọ́kì. Ọmọ àlè wọn àwọn lọ́rùn lù ń Tọ́kì. Amadi
Rwanda tá a bá ṣọ́ra ṣe àwọn ọmọ Yorùbá Afghanistan ní ilẹ̀ yẹn máa dì mọ́ wa lórí Yemen ló máa dì ẹ̀ẹ́dì South Sudan tí ó dẹ̀ ní sí kankan táwọn international organizations or countries máa ṣe because inú wọn náà dùn wọn aráyè wọlé tọ̀ wá epo tó ti ń tà fún wọn wọn máa gan lọ́fẹ̀ẹ́ right now epo ọ̀fẹ́ ní Britain ń gbà lọ́wọ́ Nàìjíríà ẹ wá láàkì ń ṣẹrú ẹrú sì ni wàá mọ̀nà kàyè ẹrú Britain ẹrú proxy leader wọn Fúlàní ẹrú sì ni yẹn ọmọ Yorùbá tẹ bá fẹ́ kẹ́ gbọ́ tẹ bá fẹ́ kẹ́ má gbà bá ṣe má gbára wá kalẹ̀ ní kẹjẹ ká foríkorí tó bá di on the 12 ẹ wá sọ àásẹ́ndì kíní sórí orí wẹ́bsáìtì ẹ wá pàdé wa ká sọ fún yín bá ṣe máa fi oríkorí ká máa fi àyà lu àyà ká máa jáde lọ́wọ́ àwọn amúnisìn àwọn apani tá a bá dákẹ́ wọ́n fi gbogbo ntọ́ mọ̀ wọ́n fi gba ilẹ̀ bàbá ńlá bàbá wa lọ́wọ́ wa. God is not interested in how many miracles, fake miracles then she. God is not interested. Yes, they are giving average worker 50,000, but I want 300 irago. Ọmọ bàbá Tinubu ṣe yìí, ago 300 million ló gbé sọ́wọ́. Ó ń fi 100 million, ó ń fi bọ́bìnrin kan sun àwọn ọmọ lórí burúkú, àwọn ọmọ ọ̀bànújẹ́. Táwọn olówó yìí láwọn bí àwọn worthless children. 50,000 naira. It's like $14. Meanwhile, as I'm sitting down here, my pension after 8 part-time job of 8 years or 10 years, 1.8 million naira ni mo ń gbà. L'Amẹ́ríkà tí kì í ṣe lu bàbá mi. Mo wá ń gba 450,000 monthly kí n máa fi ra rice, máa fi ra pepper. Màá tún wá gba 181 kí n máa fi ra lagingisi. Ní Nàìjíríà 15,000 ni mo ń gbà Mr. Warisi mi. Sister Titilayo, my pension from Nigeria is 15,000 naira, equivalent to $10. Meanwhile, in America, I can dash somebody $100. That is 150,000. But my pension from Nigeria is $10. Ìlú tọ́níkà jókòó ti Fúlàní nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá gidi jẹ́ kí n sọ tọrọ fún yín. Tá a bá wà lábẹ́ Fúlàní ìbáṣẹ wà ń bẹ̀ yìí, because ẹ bá believe it or not, we have been emasculated, encapsulated. We have been enslaved in our own father's land by the Fulani. Àwọn ló ń rúlu yín o, kì í ṣe àwọn olórí yín o. Àwọn Fulani ló ń dictate. Àwọn ló wà ní port, àwọn ló wà ní airport, àwọn ló wà ní aviation, àwọn ló wà ní this and that. Kì í ṣe pé wọ́n kàwé jù yín lọ. Agbára àbọ̀ náà fi ń bá yín dánwò. Pé tẹ́ ẹ̀ bá ṣe tàwọn ọmọ apá yín dànù. Ọ̀rọ̀ mi ò ju báyìí lọ, ẹ̀yin ará mi. Ẹ máa gbàdúrà fún bàbá yín Tinubu o. Pé kó má di wẹ́lo. Torí tó bá di wẹ́lo, wàhálà mi tún ṣe ìwà bẹ̀rẹ̀ ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.